Ẹ kú dédé àsìkò ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ̀ ń ọ̀rẹ́ máa gbé kan níbẹ̀ táwọn olóògbé máa pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A, L àti L táwọn olóògbé máa pè ní option all. Ó ní kó bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́. Ọ̀yọ́ márùn-ún ní ń bẹ. A ti sọ mẹ́rin inú ẹ̀ ṣùgbọ́n jẹ́ ìran ò létí. Ọ̀rànyàn láláàfin àkọ́kọ́ Ilé Ifẹ̀ ló sì ti jẹ. Òun ni wọ́n ń pè ní the Lord of the Royal Palace. Ẹni tó láàfin ní já láàfin. Òun sì ni wọ́n ń pè ní Ọ̀dẹ́dẹ́. Ọ̀rànyàn ní jẹ́ orúkọ ẹ̀ gidi gangan ní jẹ́ Ọ̀dẹ́dẹ́. Ọ̀dẹ́dẹ́ yẹn ìlórúkọ tí wọ́n sọ. Ibo ni Ọ̀rànyàn ti wá jáde? Sọ ma pé èèyàn máa ń wáyé orúkọ méjì mẹ́ta ó lè papọ̀. Ẹnìkan ṣoṣo náà ni ó sì máa jẹ́. Sọ gbọ́ mi. Ṣé Ọ̀rànyàn náà ni Ọ̀rànmíyàn? Òun náà ni pronunciation náà ni bó bá lọ́rọ̀ Ọ̀rànyàn ó yàn, Ọ̀rànmíyàn ó yàn. Àbí? Ọ̀rànyàn ní jẹ́ Ọ̀dẹ́dẹ́. Ọ̀dẹ́dẹ́ ọmọ Ọ̀kànbí idẹ kò ṣe é ro àké. Ọ̀kànbí ọmọ odù tó dá ìwà. Ọ̀rànyàn náà ní gbogbo àwọn Ìbàdàn, gbogbo àwọn jagunjagun Ìbàdàn tí wọn ò gbọdọ̀ mọ́ wárí fún wọn tó jáde lójú ogun, torí wọ́n nígbàgbọ́ pé akàsálíkà bàbá ni bàbá ó máa jẹ́, Ọ̀rànyàn ni bàbá ogun nílẹ̀ Yorùbá. Idà kan ń bẹ lọ́wọ́ ẹ̀, idà ìṣẹ́gun ni. Délé àṣẹ ni. Ọ̀rànyàn ò lo ogun kó má ṣẹ́gun rí. So àbọ̀ abálẹ̀ yìí o. Òun ló tẹ Ọ̀yọ́ àkọ́kọ́ dó ní etí Ọya tí a ń pè ní Ọ̀yọ́ Kàtúngà. Clapperton àti òyìnbó kan orúkọ ẹ̀ sápámiló. Wọ́n débẹ̀. Wọ́n dọ̀ Kàtúngà, ìtàn fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Lẹ́yìn ìgbà yẹn Ọ̀rànyàn kan ṣoṣo náà ló tẹ Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kejì ló tá à ń pè ní Ọ̀yọ́ Òkò létí Ògbómọ̀ṣọ́. Ní present day Òkò. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí ikú bàbá yèyé wọ́n lọ bẹ̀ lọ́dún kan tí wọ́n ń ṣe Òkòdè. Ìyanu ṣẹlẹ̀ ńjọ́ náà toró dàbí ẹni pé wọn ò dára wọn mọ̀. Bàbá ló jẹ́ wọn bí ẹ ṣe jẹ́ odidi ìtàkàn lọ́jọ́ ọjọ́ iwájú. Ọmọ Ọ̀rànyàn tí í ṣe Àjàká Àjùwọ̀n ó lògbà lọ́yọ̀ Òkò kí Ṣàngó tó gbà. Ṣàngó ló wá gbé ọlá kúrò lọ́yọ̀ Òkò lọ sí Ọ̀yọ́ Okoro tá à ń pè lọ́yọ̀ Ọlé. Ọ̀yọ́ Ọlé ni Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹta. Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrin Ẹ̀gúngún ojú ọmọ Òfìràn ìlú Tẹ̀dó tá à ń pè ní Ọ̀yọ́ Ògbòho, Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrin nù. Ẹ̀gúngún ojú ọmọ Òfìràn ìlú Tẹ̀dó.
Abípa ọmọ Aláàfin Ajíbóyèdé tó sọdún bẹbẹ tí gbogbo ayé mì tìtìtì ọdún bẹbẹ là ń pè lọ́dún ikú ẹni bá ti jẹ tó ti rà tó tà tán ní sọdún bẹbẹ odidi ìkàtán lè ka odidi ìtàkàtán nù. òun lè sọ pé ẹni tó bá ti ṣe lẹ́yìn kó kú. àti bá ṣe ó kù ìmú wa bẹ́ẹ̀ ṣùgbọ́n àbálò àbábọ̀ Ajíbóyèdé ṣe owó ò lọ ọmọ ẹ̀ Ṣẹ́mólú ló lọ lórí ìwà tí Aláàfin Ajíbóyèdé hù nígbà tó sọdún bẹbẹ tán sáwọn ìlú ló mú àáfàá àgbà Tápà tá à ń pè ní bàbá Kéwú tó wá rán ọmọ rẹ̀ bàbá Yìgì láti lọ sọ f'Aláàfin Ajíbóyèdé pé wá Ọlọ́run ní sọlá bó ṣe wù ọmọ ẹ̀ Ṣẹ́mólú tó lọ ikú Ọlọ́run ní kí n ṣe tèèyàn mọ́pá èèyàn mọ́ ó sì gbọ́ ó sì gbà àtìgbà náà ni Quran ti sọ̀kalẹ̀ sílùú Ọ̀yọ́ Ọ̀yọ́ Ìgbòho abálọ àbábọ̀ Aláàfin Ajíbóyèdé ó fẹ́ gbé ọlá kúrò ní Ọ̀yọ́ Ìgbòho wá sí Ọ̀yọ́ Ilé padà ṣùgbọ́n àwọn olóyè rẹ̀ látòrí Basọ̀rún tó dé Ìmìlá Alápè ní Sàmù ní Akíníkú ní nǹkan gbogbo wọn báwọn gbogbo àwọn Ọ̀yọ́mèsì wọn fara mọ́ wọn wá lo ọgbọ́n iṣu ní jẹ̀jẹ̀yán Aláàfin ó gẹ̀ẹ́tì wọn àbálọ àbábọ̀ orí ọ̀rọ̀ yẹn ni Aláàfin Ajíbóyèdé ló kù sí ìgbà náà. Abípa ọmọ ẹ̀ ló wá jẹ lẹ́yìn ẹ̀ ó níbi tí bàbá ń bá ọ̀rọ̀ àlọ́ Ọ̀yọ́ Ilé ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó Aláàfin Abípa eégún sẹnu jẹ́jẹ́ mutí lákàyè pọ̀ ìgbà tí a rí pé ó ṣàfẹ́ gbé ọlá kúrò ṣẹ̀gbọ́n àwọn ọmọ Ọ̀yọ́ àwọn ọmọ Ìgbòho wọn ò gbà àwọn aláṣẹ àwọn Ọ̀yọ́mèsì wọn ò gbà wọ́n dọ́gbọ́n ìdákọ́ńkọ́ gẹ́gẹ́ bí sọ́sọ́ lẹ́ẹ̀kan Abípa ó lọ́gbọ́n àgbà orí ẹ̀mú débi wípé ńjọ́ tó mú wọn gbogbo tá a bá ní àjagun gbogbo ogun kọ́nà là á dìṣẹ́ sí là á kó ọkọ́ àtàdá ìbọn rárá o làákàyè lèyẹn fi ṣiṣẹ́. Abípa rí wọn olùdàkọ̀ burú pẹ̀lú àṣẹ Ọlọ́run ìgbé ọlá kúrò ní ìlú bàbá mi àgbà. Nítòsí fún ọ ni pé wọ́n máa ń ṣèpàdé ní ọjọ́ márùn-ún wọ́n pè ní jàkúta tí a bá ti parí ìpàdé tán gbogbo wọn ṣe kéde wọn jẹ wọn mu wọn wá parí ìpàdé tán àwọn tí àwọn Ọ̀yọ́mèsì wá bẹ̀ lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí arọ afọ́jú àwọn adẹ́tẹ̀ àwọn abirùn kankan tí a ní kí wọn máa lọ sọ ní ibi tí wọn lọ pẹ kò sáàyè Basọ̀rún bá rí ẹni tó bẹ̀ ó yanu kò lè pàdé kí ló ń wá ní kò ṣeé sọ ìwọ tí mo lọ ti wà ní Ọ̀yọ́ Ilé tí mo bákàbákà àti Sàmù àtàlápẹ ní gbogbo àwọn Ọ̀yọ́mèsì wọn ò lè sọ kankan ibi ìpàdé wọn parí sínú. káwé ẹ̀fọ́ àwọn Ọ̀yọ́mèsì wọn wá ronú pé bó o ní kábíyèsí ṣe mọ gbogbo iṣẹ́ tá a ṣe ní kọ̀kọ̀ wọ́n wá rí wípé ọ̀kan nínú àwọn wọléwọ̀de Aláàfin tí a ń pè ní Olùgbò ni. tó ń pè ní Olùgbò ọmọ Bàrìbá ni. wọ́n wádìí títí wọ́n rí pé Olùgbò ni. Olùgbò yẹn ó jẹ́ wọléwọ̀de Aláàfin tó súnmọ́ Aláàfin gan. bí ó mọ orí kí Aláàfin púpọ̀. àbálọ àbábọ̀ wọ́n bá bẹ bìsà lọ́wọ́ ẹ̀
fún ológbò yẹn wọ́n bá fún ní oògùn jẹ wọ́n jèlé ó bá kú ikú ẹ̀ dùn kábíyèsí púpọ̀ kábíyèsí wá rí wípé ta ló lè dánrú eléyìí wò ní ààfin òun bàbá tó mọ̀ wípé ẹni tí a ń pè ní bìsà ni bìsà yẹn ọmọ tápà ni ọmọ àwọn bàrìbá ni ṣùgbọ́n bàbá fẹ́ràn ẹ̀ púpọ̀ àbálọ àbábọ̀ nígbà bàbá rí bàbá tún lọ ọgbọ́n àgbà fún bàbá wa lo ìtí ń jẹ́ diplomacy bàbá wa pè bìsànjọ́ kan wọ́n ní olórí ìlú yín Elédùwẹ̀ ti kú ìwọ wọn sì fẹ́ fi jọba àwọn èèyàn rẹ̀ sì ti ṣetán láti san owó ìràpadà rẹ̀ kó di ọmọlábí torí ẹrú ni ọ́ nínú rẹ̀ bá dùn bá fò òkè kábíyèsí wa bi léèrè pé sọ́ọ̀lọ lé lọ jọba àbọ̀ ò ní lọ ó lówó lọ bàbá tó ń bá dé ọ̀hún tó ń jọba tán gan gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire wọn ní di passport láti máa wọlé tápà bàbá wa bi léèrè pé bísà kí ló wá mú ọ tí wọ́n fi pẹ̀lú ọ̀bọ̀jẹ́ kó tọ́ ní kí n má padà sí ilé baba ńlá bàbá mi tí sọ̀yọ́ lé ẹ̀rí ọkàn gbábì sàmú ó wọ́lulẹ̀ bàbá ní ìdè àní kí n ló dé tọ́ ní kí n má lọ fúdí èyí ìwọ náà lọ ibì kan mọ́ láyé bí ó kù sí lọ bìsà bẹ bàbá títí ẹ̀yìn gbá ni wọ́n yí gbàdó sí àbálò àbábọ̀ Aláàfin Àbìpà òun ló gbé ọlá ló gbé àṣẹ ló gbé tí ń jẹ́ májẹ̀mú Ajíbóyèdé tí sí bàbá rẹ̀ ló mú ṣẹ ó gbọ́lá padà sí Ọ̀yọ́ ilé bá rẹ̀ ṣe ibi àbádé níjó ní inú. ṣé Ọ̀yọ́ ilé tí wọ́n wá padà sí yẹn ṣé ẹ wá kà á kí Ọ̀yọ́ fi pé mẹ́rin ni torí wọ́n ti kọ́kọ́ gbé bẹ̀ tẹ́lẹ̀. Ọ̀yọ́ kẹrin lọ́yọ́ Ògbòho àwọn ọba mẹ́rin ló sì lu ọlá níbẹ̀ Aláàfin Àbìpà ló dá ọlá padà sọ́yọ́ ilé tí sọyẹ ẹlẹ́ẹ̀kẹta ọgbọ́n mi dáadáa báwọn a lè ká fún Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrin rárá o rárá Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹta náà ló ṣe wá Ọ̀yọ́ orí ibi bẹ́ẹ̀ wọ́n dá ọlá padà síbẹ̀ ni bí mẹ́rẹ̀ẹ̀rin ṣe jẹ́ nù sọ pé márùn ni sí àtẹ̀síwájú ni àbí ká dátọ́ mi náà ẹjẹ́ àtẹ̀wájú ká tẹ̀wájú ọ̀dà adúpẹ́ fọlọ́ àwọn àrọ́bá tí mo fẹ́ wí yìí a sọ láti gbé ọlá ẹnìkan ga tàbí láti rẹ ọlá ẹnìkan sílẹ̀ torí ọmọdé ni wá ibi ojú bá sì ríran dé ní oròyìn mọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí tó wà lọ́wọ́ wa tá a lè tọ́ka sí nígbàkúgbà fẹ́nikẹ́ni ìlà á máa sọ̀rọ̀ nílé lórí. Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀karùn-ún ìlà ń pè ní Àgọ́dọ̀yọ́ tí bàbá àgbà ọba àgbà Akin ọmọ Akin tí ń jẹ́ǹjẹ́ Akin Akin ọmọ Akin tí ń rìnrìn Akin Akin ọmọ Akin tí ń wọṣọ Akin Akin ọmọ Akin
tó dádé akin tó wọ bàtà akin tó tún gbárùkẹ̀rẹ̀ akin mọ́ ìpẹ̀kun adé gbogbo káàárọ̀ òjíire. ọmọ olúfọ́n ọmọ ẹni olúfọ́n lákèétán tá à ń pè ní àtìbà 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 ọmọ aláàfin adégòólú ti jẹ́ abíọ́dún àtìbà babalágóyè àtìbà bàbá adéníran adéyẹmí lágóyè babaláwà ní agogo ìjà tí ró kàngó láwà ní bàbá ṣìyànbọ́lá ládìgbòlù ṣìyànbọ́lá ládìgbòlù bàbá gbádégẹsì tí jẹ́ bẹ́ẹ̀ lò àtìbà àtìbà bàbá adéyẹmí àkọ́kọ́ bàbá adéníran bàbá ọláyíwọlá tí jẹ́ Lámídì ikú ọmọ kú ọmọ òfò ọmọ àjà ọmọ àdábàálẹ̀ ọmọ àtìmọ́ òde ọmọ asòkèlérò kalẹ̀. àtìbà lọ́rọ̀ yìí lọ ní fìdá alálẹ̀ gàràgà ta ní jọ́ máa pààyàn níwájú ọmọ apẹ̀rẹ̀. gẹ́gẹ́ bí ìtàn ṣe fìdí ẹ̀ múlẹ̀ aláàfin abíọ́dún ló bí àtìbà. aláàfin abíọ́dún sì lògbà fún 30 ọdún 1775 to 1805. so aláàfin abíọ́dún jẹ ní ọ̀yọ́lé. ọ̀yọ́lé ló ti jẹ ọ ṣeun yóò dáa fọ. àṣẹ. ọ̀yọ́lé ló ti lògbà igbó olóògbà tán lọ́yọ́lé àólẹ̀ tó lògbà láàrin 1805 to 1811 òun náà lògbà lọ́yọ́lé. ìgbà yẹn láyé aláàfin àólẹ̀ ìní nǹkan dé sílẹ̀ káàárọ̀ òjíire láàrin ààrẹ ọ̀nà kakanfò tá à ń pè ní àfọ̀njá lọ́kọláya nílùú ìlọrin. ìlọrin ládẹrin ọmọ ọ̀yọ́ ló tẹ ìlú ìlọrin dó ṣáájú kí àwọn fúlàní ó tó dé. ládẹrin ló bí pàṣín pàṣín ló bí alágbin alágbin ló bí àfọ̀njá àfọ̀njá ló bí olúyédùn olúyédùn yìí òun àti àwọn láńkalẹ̀ wọ́n jọ jagun gbánámú nílùú ìbàdàn ní 1820. ìgbà ọlẹ̀ ló gbà tán ló kan adébọ̀ ìyẹn ẹni èjì tó lò 130 days 1811 ló jẹ 130 days péré. mọ́kù jẹ òun lò 60 days oṣù méjì aláàfin mọ́kù kò pẹ́ ẹ̀ ní májì ó tún jẹ lórí aláàfin májì ó tú ìní àwọn àlọ́rin lẹ́yìn ìgbà tí Álímì Bello àfa àgbà Álímì Bello tó pa Àfọ̀njá sórí òró ó sì sún níná ìtàn ló sọ bẹ́ẹ̀ kì í ṣe mi. àfa Álímì ló mú Àfọ̀njá ló mú àfa Álímì wá láti Gwando gẹ́gẹ́ bí àfa rẹ̀ láti máa bá a ṣáájò torí ilẹ̀ tí ń dò yìí ká gbogbo àwọn akọni ilẹ̀ Yorùbá ńgbà náà wọ́n wá ń wá gbára káàkiri wọ́n fi ránṣẹ́ sí àáfà Álímì Àfọ̀njá ló mú wọ̀ lọ́rin èmi kọ́ mo sọ ìtàn ni ẹ̀rí sì wà. ìgbà àáfà Álímì rí gbogbo ìṣesí ọmọ káàárọ̀ òjíire pẹ̀lú àwọn ọmọ ogun tó kó wá tí a ń pè ní Jamaas
ló ṣe tó ṣe f'Àfọ̀njá. nígbà náà sì ní àwọn ọmọ Yorùbá wọ́n ń sọ f'Àfọ̀njá pé Àfọ̀njá àlejò tó gbà yí àlejò ọ̀ràn ni. tí ẹni agbóko fún tí bá ti ń gbin ọ̀gẹ̀dẹ̀ tí ń gbin iṣu tí ń gbin obì tí ń gbin kókò yóò gbóko lọ́wọ́ olóko torí àròjẹ̀lá ni ó wá dá. bọ́rọ̀ Àfọ̀njá àtàlímì ṣe jẹ́ àfa àgbà ṣe jẹ́ lọ́rin nù. 1818 ni àfa àgbà Álímì ló gba ìjọba lọ́wọ́ Àfọ̀njá ó sì pa sórí òru odidi ìtàn kan ni. lẹ́yìn Àmọ́dù Aláàfin tá a pè ní Olúewu Ọ̀yọ́ ilé ló ti jẹ́. ìyẹn lògbà fún odidi ọdún 12 1818 to 1830. ilẹ̀ Yorùbá ò fararọ mọ́. àwọn akílẹ̀ káàárọ̀ oòjíire wọ́n wá ń wá ọ̀nà àbáyọ. nígbà òdi 1830 Aláàfin Olúewu ó wá lọ bẹ̀ àwọn Ìbàrìbá ọba Ìbàrìbá tí wọ́n ń pè ní Elédùwẹ̀ ó ní kó máa bọ̀ kó wá ràn lọ́wọ́ kó wá gba ìlú ńlẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní. wọ́n ja ogun kan ní March 1830 àwọn ilẹ̀ káàárọ̀ oòjíire wọ́n rárán sí. ṣùgbọ́n àṣà ẹni àná tó fẹ́ tún jàjà àfi kéèyàn ṣe kí ni kò múra. àwọn Fúlàní bá tún kóra wọn jọ. ìgbà Aláàfin Olúewu tó rí i ó bá ránṣẹ́ sí àwọn akọni ilẹ̀ Yorùbá bíi Tìmígbàǹgbàdé nílùú Ẹdẹ. àwọn ìyẹn tí wọ́n bá ta fà iná máa jáde ni. Tìmígbàǹgbàdé olówó ni ọlọ́rọ̀ ni ọba ní sí. àti àwọn ìkàn jẹ́ ń pè báwọn. nígbà wá di December 1830 wọ́n wá kóra wọn jọ sí àdúgbò kan tí a ń pè ní Adéyí lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́. wọ́n múra ogun. láàrin March sí December yẹn àwọn ọmọ ogun Elédùwẹ̀ àwọn Bàrìbá ní tí ń dẹ́wò ńlẹ̀ Yorùbá ó bá yàn lẹ́rù. wọ́n wọlé wọ́n mọ̀ bí olóbìn wọ́n wọlé wọ́n pẹran jẹ. ìyẹn làwọn àgbààgbà wá ń wé pé ẹ wá ẹjẹ́ àfúrà o. ṣé n ta tún fẹ́ ra wọlé yìí ò ní í ju alẹ̀ ẹ̀ka láwa ń bẹ̀ tá àti ikú ń bẹ̀ yìí o. bá a fà Límì Bello ṣe bẹ̀rẹ̀ rèé o. ṣáájú yẹn wọ́n wá wà ní wọ́n ń ṣe ọdún kan lọ́wọ́ ṣe pé Yorùbá àṣà wa ó lágbára dáadáa. àwọn ọba méjèèjì Aláàfin Olúewu àti ọba Elédùwẹ̀ ọba Bàrìbá wọ́n ti gún wà. ìgbà yẹn ní Àtìbá ti wà lọ́yọ̀ọ́ gẹ́gẹ́ bí ọmọ ọba Aláàfin Abíọ́dún tí gbogbo ayé sì ṣe kí ni tí ẹ̀ ń kan sáárá sí. ń bọ̀ abẹ́ bó ṣe dé Ọ̀yọ́ bó ṣe dé Àgọ́. torí mo kó tiwa máa lápèjúwe. ó ti wà lágọ̀ọ́ kò ń ṣe kó ti wà lọ́yọ̀ọ́. ó ti wà ní Àgọ́ kò tí dọ̀yọ́ nígbà náà Prince ni ọmọọba ni ṣùgbọ́n gbóná
ó gbajúmọ̀ sọ mọ̀ pé gbogbo ẹni bá yàwọ́ tí ò mọ ẹni tí ò bá mọ ìlà tó wó kọ yóò léèyàn lẹ́yìn ọlọ́sìn ní fèèyàn ṣaṣáájú bọ́ọ̀lù ọ̀sẹ̀ délé àtìbàtọ̀ níjẹ́ tọ̀ nímu yóò tún fún ọ lówó gbogbo ìwà tí ń wù wọ́n yẹn sí gbogbo ará àdúgbò sí gbogbo aráàlú ni wọ́n fi ń pè ní àtọ̀bàtẹ́lẹ̀ kò tí ìjọba o nígbà tí wọ́n á sọdún yìí àtìbá wa pẹ́ kó tó dé dídé tí ó dé ó dé tẹ̀sọ́tẹ̀sọ́ ni ìtàn fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹni èyí ẹṣin tó ṣáájú rẹ̀ 50 wájú 50 lẹ́yìn òun wá wà láàrin wọ́n wá ní ogun ẹṣin kan tí a ń pè ní Phoenix horse ọdún tí a ń ṣe wọn ò wá wo ọdún mọ́ Àtìbà wọn wá ń wò bó ṣe ṣe ọlá inú wa bí olóyè kan láti Ṣẹ̀pẹ̀tẹ̀rí ó bá súnmọ́ Àtìbà ó lọ́wọ́ mọ wájú àwọn tó wà ní tó wá fi ń ṣe bọ́ ṣe ń ṣeun Àtìbà wò látòkè délẹ̀ ó ní who are you? ó gbọ́ English o. èmi kọ́ mo kọ́ òkìtà ló sọ bẹ́ẹ̀. ó yé mi. ọ̀kárí nílé. Tábíọ́ èmi wà níwájú àwọn bàbá mi mò ń sọ láti hàn fún mi ọwọ́ àṣẹ bọ́ ṣe ń ṣeun mọ́dẹ̀rú ẹ̀ wò mọ́ ipò tẹ́mi wà sí àwọn bàbá mi ọ̀ lè dẹ́nu ọ̀nà rẹ̀ dépòdépò rẹ̀ ṣe kíni ọwọ́ ààfin wọn lọ èmi ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ọmọ ọba láti wọ̀ yẹ̀wù bàbá mi mọ́dẹ̀rú ẹ̀ wò mọ́ inú bí Àtìbà kò pẹ́ kò jìnnà ọ̀kẹ́rẹ́ Ṣakí tí wọ́n ń pè ní Kító yìí bá súnmọ́ Àtìbà ó ní Àtìbà àwọn ọba sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀kárí ọmọ ọlá sọ ọmọ pé nǹkan wà wájú wa ẹjẹ́ àyànjú tó wà wájú wa mọ́jà gbogbo èyí má lọ àwọn ọmọ ogun Elédùwẹ̀ wọ́n bá tún lọ kọlu àwọn Ìlọrin gbàrà tí Àtìbà gbọ́ wípé n tí ń ṣẹlẹ̀ ní ó tìjàtìjà lẹ́kùn rìn aṣáájú ogun lọ́lọ́ akẹ̀yìnsógun lábọ̀ ó múra ó pe àwọn Ìlọrin níjà ó sì gbẹ́ ẹṣin wọn kan ó lé wọn ó wá sọ ẹṣin mọ́ iwájú àti bàbá rẹ̀ ní ọ̀kan náà àwọn ọmọ Bàrìbá ó bá wá tú ẹṣin Àtìbà ní níwájú ta ní tí bá pèsè ṣe pé lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run lọ́pẹ́lọpẹ́ èmi Àtìbà ẹ lè ráwọn Ìlọrin yẹn mú ni ẹ fílẹ̀ àbálọ àbábọ̀ Aláàfin Olúewu fúnra ara rẹ̀ ló wá bẹ̀ Àtìbà pé ọmọ àmì dàpọ̀ wọ́n dì ní ìwọ̀n mẹ́sìn lọ ó ní kò sí tí mo fẹ́ sí ìtí bàbá mi bá sọ àṣẹ ni ẹ bá mẹ́sìn lọ
nígbà tí wọ́n wà níbi ọdún yẹn pẹ̀lú ọlá tí Àtìbá ṣe wọbẹ̀ inú àwọn ọba méjèèjì ò dùn Délé má sọ ni márùn ibi nǹkan ti dénú o àwọn èèyàn wá ń sọ fún Elédùwẹ̀ àti Olúewu Elédùwẹ̀ ni ẹ fi hàn lẹ̀ ẹjẹ́ àtòkùndé ńgbà bá tòkùndé àmọ́ ru ọ̀sẹ̀ tá a fi hàn gbó ẹ mọ̀ ru ọ̀sẹ̀ tẹ́ fi agún ó ní tìmí gbangbadé Àtìbà wọ́n ti dákọ̀ àwọn kan ó láfi àmọ́ tá a fi ojú wọn rí ogun sì ní kanlẹ̀kùn yìí òjò ogun ló sùn yìí ibi tí ó rọ̀ sí ni àwa mọ̀ abálọ àbábọ̀ òjò rọ̀ òjò ogun rọ̀ sùmọ́kọ́jọ́ ogun yìí ó tó rọ̀ ó wá di ẹni yára ní ogun gbé Àtìbá bá pe Olúyọ̀lé tọrọ Olúyọ̀lé gbóná ń bọ̀ lórí Olúyọ̀lé ọmọ Olúkòyè ó ní tí n bá dáyé bàbá mi ò fi ọjẹ bá sọ̀rùn ìlú Ìbàdàn ẹnìkan tó ń bẹ tó gbóná bíi ìsẹ̀pẹ̀ná Kúrúnmí ni wọ́n pè é Ìjàyè ló ń fi ṣe bùdó Kúrúnmí sì ní ọmọ èsì ẹ̀lẹ̀ létí Ìkòyí ilé ni ó jagun gbàjàyè ni kó tó sọ Ìjàyè dílé bẹ́ẹ̀ náà lolúyọ̀lé ọmọ Ọ̀yọ́ pọ́nbélé lolúyọ̀lé iṣẹ́ ogun torí ogun lóde Ìbàdàn yìí fi ọjẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn méjèèjì bá di ọ̀rọ̀ yẹn mú ìgbà tí wọ́n tógun bẹ̀rẹ̀ ogun Elédùwẹ̀ ni wọ́n pè ogun Elédùwẹ̀ ni wọ́n pè ogun yẹn December 1830 ni wọ́n jà Délé December 1830 ni wọ́n jà ogun yẹn ìgbà wa jà ogun yìí Elédùwẹ̀ bógun lọ Olúewu náà ńkọ́ tó bógun lọ kò sí ìkan kò tí ì dáyé àwọn Ògèdèngbé mọ ẹ. ta ni Ògèdèngbé. jagunjagun ni. mo mọ ó gbóná ìmú abẹ délé ọkàn máa rìn ní jàkejì. Ògèdèngbé agbógun gbòòrò àti pàpàpà lójú ogun ẹni àlébọ̀ tí ń lára wájú. òun ló gba gbogbo Òjẹ̀sálẹ̀ àtèkìtì nígbà ogun Kírìjì. Fábùnmi Òkèmẹsì náà. òòṣà tún lọ dákọ̀ òun gan ló bẹ̀rẹ̀ ogun. Fábùnmi Òkèmẹsì àwọn atófisí ogun ránnù sọrí Ìjẹ̀ṣà àti Èkìtì wọ́n kọ̀wọ̀ sí fẹ́nikẹ́ni torí ẹni bá ti mọ̀ ẹ̀tọ́ ẹ̀ lábẹ́ òfin lè yẹn jẹ Fábùnmi mẹ́tọ́ ibo lọ tó fẹ́ gbé mi lù í délé. ẹ ṣùgbọ́n àìsábà gbọ́ àwọn jagunjagun láti irú ìlú Oǹdó àti àwọn agbègbè bẹ́ẹ̀ yẹn. máa gbọ́ gẹ́gẹ́ bí àṣà mi ìṣe mi ibi ojú mi bá ríran mọ́ ní sọ gbọ́ mi. èmi ò ní sọ ìtàn tí ì mọ̀ tàbí tí ì lè tọ́ka sí. Oǹdó tó ọdá kọ̀ọ̀n náà Aláàfin Àjàká ló ní àwọn ìdókò àwọn ìran ìdókò ìní ayaba Aláàfin bá ń bẹ̀ tí wọ́n sì gbà lálejò kí ló ṣẹlẹ̀ fún yẹn ni pé nílẹ̀ Káàárọ̀ Òjíire nígbà wáṣẹ̀ tí wọ́n bá bí ìbejì wọ́n máa ń pa wọ́n ni.
ṣùgbọ́n aya Aláàfin wa bíbejì Aláàfin Àjàká ni ó wá fẹ́ràn olórin yẹn ó fẹ́ràn ayaba yẹn púpọ̀ ó bá ní kí àtòun àtàwọn ọmọ tó bí kí wọ́n jìnnà sílùú ìgbà wa jìnnà sílùú gbogbo tó yẹ kó ṣe ó ṣe fún táwọn ìdókòwò tí ń rí ayaba pẹ̀lú àwọn ẹmẹ̀wà Aláàfin Àjàká gbogbo wọn gbà tọwọ́ tẹsẹ̀ odidi takato nù. ìjà ní àwọn jagunjagun bíi ti Fábùnmi Òkèmẹsí bíi ti Ògèdèngbé bíi ti Ìbà Olúyọ̀lé láti àwọn agbègbè Ìjẹ̀bú. wọ́n wà wọ́n sì pọ̀ sọ́gbọ́n. àwọn ipa tí wọ́n kó nípa ogun Kírìjì ó pọ̀ láwọn Ìjẹ̀bú nígbà yẹn Ìjẹ̀bú gbóná abọ́gbọ́ wọ́n bá àwọn èèbó jà ọgbọ́n àgbàlẹ̀ àwọn èèbó ìṣẹ́gun wọn Àwùjalẹ̀ kan bẹ okùn ẹ̀ sápá mi lórí ni ó gbìyànjú ṣùgbọ́n ara àwọn akin balógun Ìjẹ̀bú wọ́n jọ jagun Kírìjì ni tó bá dọjọ́ iwájú ní sọ̀lẹ́kùnrin rẹ̀. Ẹ̀gbá ńkọ́. àgbẹ̀ máa lè ṣàbí. agbóngbò àkàlà. àwọn jagunjagun tó wà ní Ẹ̀gbá wọn ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn níbikíbi sọ pé Ẹ̀gbá mẹ́ta ni nílé àárọ̀ kó wo tó jọ ìwọ̀n wọn tó di mẹ́rin. Ẹ̀gbá mẹ́ta kó wo tó darapọ̀. bẹ́ẹ̀ ni. ẹ ṣáà wò ẹ yẹ sáré yà ń bẹ́ẹ̀ láàrin ìṣẹ́jú àyà ọgbọ̀n. Ẹ̀gbá àkọ́kọ́ ni wọ́n ń pè ní Ẹ̀gbá ìgbẹ̀yìn. èkejì ni Ẹ̀gbá tí ìlú tí Òsíẹ̀lẹ̀ Òsíẹ̀lẹ̀ wọ́n pè wọ́n àti Ẹ̀gbá Gbàgùrà sọ gbọ́ mi torí ọba Òsíẹ̀lẹ̀ yẹn ó gbóná tí ó bá wọ ààfin Ògbóni ilé Ògbóni ẹ̀jẹ̀ èèyàn ni ó tẹ̀wọ́ ẹ̀tẹ̀ ọkùnrin tí ó bá tún jáde ẹ̀jẹ̀ èèyàn tó jóbìnrin ó ṣe kí ni ó tẹ̀ jáde. mo kí bàbá mi Aláké bàbá Aláké Gbádébọ̀ mo yíká ọ̀tún mo yíká òsì o bàbá torí wípé àjọṣe tó dánmọ́rán wà láàrin Ẹ̀gbá àtọ̀yọ́ nílẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ gbogbo wọn ni wọ́n máa ń ṣe bí ọba wọn ní Olúwa ní Ọ̀yọ́ Aláké ni olórí gbogbo wọn nígbàtí ikú bàbá èyí ọba Lámídì Àtàndá Adéyẹmí tí ó fẹ́ sọdún Ṣàngó ní 2013 bàbá rán mi lọ sọ́dọ̀ Aláké Gbádébọ̀ ìdè ààfin Aláké rí ikú bàbá èyí ló rán mi lọ bẹ̀ bí mo ṣe yọ tí mo dẹnu igbóde wọn báyìí làwọn ẹmẹ̀wà wọ́n wá pàdé mi pé bó mo ṣe jẹ́ mo sì ṣàlàyé ara mi wọ́n wá mú mi lọ sọ́dọ̀ akọ̀wé bàbá báyìí wọ́n á jẹ́ ìjókòó wọ́n mú mi gòkè lọ sọ́dọ̀ kábíyèsí ni wọ́n dá ìlú bọ́lẹ̀ wọ́n pọ́n ikú bàbá yìí lé látara mi
etí bàbá kọ sínú ìwé mi ò mọ̀ o ṣùgbọ́n inú Aláké dùn. Bẹ́ẹ̀ náà ni ọba Tẹ́jú Oṣó Dàpọ̀ kọ́lọ̀ jẹ́ mi bàbá Ògùn. Ìgbà tí àwọn afẹ́fẹ́ sí ọdún Ọ̀rànyàn ní 2013 the same 2013. Ifẹ̀ bẹ́ẹ̀ ni láyé bàbá wọn Olúbùṣe ẹ̀rí ogun òòṣà bàbá òòṣà. Torí Aláàfin Lámídì ó sọ ọdún Ọ̀rànyàn ó bẹ̀rẹ̀ ọdún Ọ̀rànyàn ní 2012. Ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ ó lé mi Ọ̀rànyàn gangan ní bàbá fọgbáyà níwájú mi tí lọ́jọ́ Sunday mo lọ bá bàbá ní sọ ti rí Sunday sọ ti rí Tribune ní mo ní bàbá mi ti rí wọn ní ọkàn wa. Ó ní sì bẹ̀rẹ̀ ọdún Ọ̀rànyàn lọ́dún ní ni kò ní dọ̀la ọdún Ọ̀rànyàn yẹn a bẹ̀rẹ̀ rẹ̀ ní 2012 kọ́lọ́ fọ́ọ̀rùn kẹ́ bàbá. 2013 ní kábíyèsí Adédàpọ̀ Tẹ́jú Oṣó Òsílẹ̀ Òfin Òkè Ọ̀nà wọ́n wá deliver paper ní Odùduwà Hall. Èmi àtọ̀rẹ́ mi Professor Ṣíàn Bọ́lá àjọjókòó báyìí ni àti Professor kí ni mo porúkọ Professor yìí ẹ fi yẹn lẹ̀. Ìgbà wa jókòó ìgbà tí kábíyèsí Òsílẹ̀ ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọjọ́ yẹn lé o ọjọ́ má ní gbàgbé ni. Bàbá ní káwọn priest bí bíṣọ̀bù ló ní kí wọ́n gbàdúrà fóun kó tó bẹ̀rẹ̀ tí ó sọ ó torí pé nǹkan má ní gbàgbé ló sọ lónìí. Kábíyèsí Tẹ́jú Oṣó wọ́n sọ ọ̀rọ̀ tó pọ̀. Ó lé mi Ọ̀rànyàn kejì ní àsí òkò lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ wọn ti lọ sí Òkè Ọ̀nà. Yóò dáa fún ọ. Èmi kọ́ mo sọ. Kábíyèsí ló sọ. Kábíyèsí ló sọ. Wọ́n sọ àárín tó wá yà mí lẹ́nu sọ gbogbo ọ̀tá bá jó ní mímọ̀. Àfi kéèyàn ṣọ́ra o. Èèyàn lè ta lù wọ́n tàbí ṣùgbọ́n ká o. Pàápàá jùlọ ọ̀rọ̀ tó bá nípa. Àṣé bàbá gbogbo tó fẹ́ sọ pátápátá àṣọ ó ti sọ́ di ìwé tó ti kọ́. Bàbá ní èmi Ọ̀rànyàn kejì ní Ọ̀rànyàn àkọ́kọ́ ń bẹ lọ́yọ̀ọ́. Tó bá sì lọ wo plate number ọkọ̀ bàbá Tẹ́jú Oṣó Kábíyèsí Tẹ́jú Oṣó Ọ̀rànyàn ló bá ń bẹ. Gbogbo ẹ dákẹ́ lọ. Àbálò àbábọ̀ bàbá ní ọ̀rọ̀ tó kù ẹ máa kàánú ìwé tí mo kọ tí mo ṣe mo ní kọ́pì ẹ̀ lọ́wọ́. Mo ní kọ́pì ìwé tí bàbá ọba Dr. Adédàpọ̀ Tẹ́jú Oṣó ṣe lórí Ọ̀rànyàn dé ní Ilé-Ifẹ̀. Ṣùgbọ́n tí èyí tẹ́ ẹ ṣe ní Odùduwà Hall yẹn 2013 Ifẹ̀ ló organize yẹn. Bẹ́ẹ̀ni. Kábíyèsí Aláàfin ò sí ńbẹ̀. Rárá kò wá. Ṣùgbọ́n ẹbí ti kí mọ pèrè mọ́lẹ̀ wà ńbẹ̀. Kò sí ńbẹ̀ wọ́n rán yàn wá. Wọ́n rán yàn wá. Wọ́n rán yàn wá ni. Béèrè lọ́wọ́ àwọn tí a bá jẹ́ àwọn òpìtàn lórí ọ̀rọ̀ tá a ra mẹ́nu ni. Délé nǹkan bẹ́ẹ̀. Kéèyàn tó sọ̀rọ̀ dòótọ́ yóò làágùn. Aláàgùn. Ó rí i pé mo sọ níjó ní. In tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Bẹ́ẹ̀ni. Torí ìtàn lágbára. Ìtàn làwọn ọba jẹ ni wọ́n jókòó lé lórí. Ìtàn làṣẹ wọn
èyí tí yóò mọ̀ tán. kò wọ́n kọ́ ọmọ pé lọ́yọ̀ọ́ lé odidi wọ́n kọ́ gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀ fẹ́ jẹ ọba tó bá fẹ́ jọba lọ́yọ̀ọ́ tó rásà Ọ̀yọ́ yàtọ̀. àwọn kan wà tí pé wọn ò níṣẹ́ méjì ìtàn ni wọ́n máa fi kọrin fún láyé ọba báyìí tó ṣẹlẹ̀ ní láyé ọba báyìí tó ṣẹlẹ̀ ní ọba báyìí tó ṣẹlẹ̀ ní. sọ pé ọtí ìmú mi ọtí ìjẹ ń lọ bí tí ń lọ tó àyàbá là ń ṣe yìí. àdìbẹ̀. délé lára àwọn ìgbésẹ̀ tó le jù láti jẹ Aláàfin ìní shrine Ṣàngó. kí ló wí. ara ìgbésẹ̀ tó le jù ní. tó o bá fẹ́ jọba. shrine Ṣàngó. bẹ́ẹ̀ ni ibẹ̀ wọn ò ti mọ̀ pé bóyá ọmọ ọkọ ni ọ́ kàbẹ́ ìsọ ọmọ ọkọ. bàbá sọ ìyẹn kú bàbá yẹn ọba Lámídì Adéyẹmí Àtàndá wọ́n nígbà tí ẹ mú àwọn débẹ̀ ìtòsẹ̀lẹ̀ ni wípé ẹni èjì ọ̀tá tó gbé mi ọ̀kànlélórúgba ni 201 bullets. tí wọ́n máa yin mọ́ àbí tí wọ́n máa swallow. ọmọ nù mí mo máa jẹ délé ṣé mo ní ẹ̀yìn máa ni. àwọn ètùtù tí ó fi dòṣà tí ó fi di mágàjí tí ó fi di àkọ́dá tó fi di ẹrù. búlẹ̀tì yẹn yóò máa mú lọ́kọ̀ọ̀kan pẹ̀lú àwọn ingredients yẹn fi sínú ẹ̀ ni yóò máa mẹ́ ọ̀kànlélórúgba ni. kábíyèsí ló sọ yẹn fún yín. gbogbo ayé ló ti sọ kì í ṣe pé ó sì èmi nìkan ló sọ fún. ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ tí bàbá yìí sọ̀rọ̀ yẹn ó ní tí wọ́n fi wá ọmọ ọkọ ni wípé tó o bá ti ń jáde nísìnyìírín Ṣàngó yẹn ìgbọ̀nwó ìpàdé ẹ̀ kàkà gbòògbà ó ní kan ò gbọdọ̀ wọlé ó ní tó bá wọlé tó bá ìṣubú wọ́n ní eléyìí sọmọ ọmọ ọkọ máa lè ní ẹ lọ́ bọ́bọ́ yèmí wá bàbá lẹ wá sọ mí dòṣà tẹ wá lójú mi le báwo ni o ṣe nílé èmi Ṣàngó nìyí à ń bọ̀ abẹ́ lọ́jọ́ iwájú. ìbéèrè kan. kí ló tún fẹ́ béèrè. Ṣàngó tó di òòṣà tí wàá sọ fún ẹlòmíì pé ẹ lọ bọ Ṣàngó ṣé Ṣàngó yẹn kan náà ni Ṣàngó tó jẹ́ Aláàfin àbò yàtọ̀ torí pé a ní òòṣà tó jẹ́ èṣù ẹlẹ́gbára a ní òòṣà tó jẹ́ Ògún a ní òòṣà tó jẹ́ Ọ̀ṣun ṣé èyí tá à ń pè ní Ṣàngó yìí ṣé èèyàn tó jọba lọ́yọ̀ọ́ ń jọ sí àbí òòṣà ọ̀tọ̀ ni ṣé identity ọ̀tọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. o ṣeun Délé Ṣàngó kan ṣoṣo náà ni kò pé méjì oṣù ò pé méjì lójú ọ̀run ẹyọ kan ṣoṣo ni. sọrí tí ẹ fi sọ́dọ̀ òòṣà ni kójú lóòótọ́ ó sì jẹ́ akíkanjú ọba àwọn ayé sì fẹ́ràn rẹ̀ ara mẹ́ẹ̀ẹ́rírí tí wọ́n rí lára rẹ̀ onípe tí ń bá ń sọ̀rọ̀ inú máa ṣe kí ni ló máa jáde. gbogbo àwọn tẹ́ ń pè ní òòṣà èèyàn ni wọ́n ọmọ tí ń pè lésù ni èṣù spiriti lòun. kì í ṣe èèyàn. lè rí tó gbọ́ mi dáadáa. ìtọ́ fi mọ̀ pé spiriti ni wọ́n gbé yangi kalẹ̀ wọ́n tọ́kọlé wọ́n wá pè lóko tí ń jẹ́ ó ti di òòṣà ó ti di èṣù sọ gbọ́ mi dáadáa. kí sì ni Yorùbá ń fi sọ àwọn èèyàn di òòṣà
nítorí pé wọ́n jẹ́ akíkanjú. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń ṣe tí ò ṣẹlẹ̀ rí tọ́lọ́run fi gbọ́lá fún wọn. Tí wọ́n bá wá sí lọ́nà òdodo láàrin ara wọn, wọ́n máa ń rárá sí i. Fún àpẹẹrẹ, wo Ògún, èèyàn lògún. Sọ̀gbọ́n mi, wọ́n ní Ògún alájá ní jajá, Ògún mọlẹ̀ ó ní tí jẹ, Ògún gbẹ́nàgbẹ́nà ó jẹ igi ní segini lóríṣiríṣi oríkì rẹ̀ nù. Ṣùgbọ́n èèyàn ni, olódodo ni, wọ́n sì nígbàgbọ́ sí. Kí ló tún jẹ́ rántí yìí o. Nígbà tí bàbá fẹ́ ṣe ọdún Ṣàngó ní 2013 tí mo sọ yẹn, mo ń ṣètò lórí ọdún Ṣàngó lọ́wọ́ live ní rédíò Nàìjíríà ní 2013. Àáfàá kan tí ń pè ní Azeez ló bá pè mí live wípé lásìkò yìí a tún máa gbé ẹbọ lárugẹ, a tún máa gbé kìnnìkan lárugẹ, tó yẹ ká tún máa ṣe gbá tún máa ṣàwọ. Mo ní àáfàá Azeez, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọdún Ṣàngó tí Aláàfin Lámídì Àtàndá Ọláyíwọlá fẹ́ ṣe, wọ́n fẹ́ ṣe láti gbé in tí ń jẹ́ àṣà òdodo káàárọ̀ òjíire ayé ni inú ẹgbàágbèje ta ní. Mo ní òdodo tí Yorùbá ní sí Ṣàngó, mo ní ni wọ́n fẹ́ fi háyé. Mo ní jẹ́ fún ẹni practical example kan. Mo ní láyé Aláàfin Àọ́lẹ̀ tó ló gbà láàrin 1805 sí 1811. Àáfàá kan bẹ lọ́yọ̀ọ́ wọ́n pè ní Alájẹ Ẹ̀tà, ó ké Kùránì púpọ̀. Báṣọ̀run ìgbà náà wọ́n pè ní Àsàmú, ó wá fi ọjà jẹ àáfàá Alájẹ Ẹ̀tà. Sọmọ kí wọ́n fọjà jẹ yẹn délé. Àáfàá bá lọ wéyì fún Aláàfin Àọ́lẹ̀, bàbá gbà mí, gbogbo dúkìá mi wọ́n ti kó. Báṣọ̀run ló sọlá bó ṣe wù, ṣùgbọ́n gbogbo tí wọ́n kọ́ òdùn mi kò ń sá fún mi ní Kùránì mi. Aláàfin ní wọ́n kó Kùránì, ó ní ẹ̀kọ́ Kùránì ó ní ẹ̀bá pé Báṣọ̀run wá kí a mọ́ sá Báṣọ̀run dé. Báṣọ̀run gbọ́ èwo ló dé ọlọ́fọjà jẹ àwọn ọmọ ló ṣeré lọ́dọ̀ rẹ̀ kíní kankan ó dà kò burú, ó lóun fún ọ ní gbogbo dúkìá àrùn tó kó, ṣùgbọ́n bá ń fún un ní Kùránì, lọ fún ní Kùránì ẹ̀. Ọgbọ́n gbogbo ọba túká, ilẹ̀ ṣú, àáfàá Alájẹ Ẹ̀tà ò rí Kùránì, ilẹ̀ tó máa ń jọ́ kejì kò rí Kùránì. Ọba tún gbọ́dọ̀ Aláàfin Àọ́lẹ̀ lọ. Bàbá gbà mí, Báṣọ̀run ò fún ọ ní Kùránì, kò fún ọ Kùránì. Nílẹ̀ yìí náà ẹ pé Báṣọ̀run fún mi. Báṣọ̀run bá kí ló dé tọ̀ fún Alájẹ rí Kùránì, òde tọ̀ bá rí Kùránì, bàbá mi àyànnà náà yóò wá Kùránì fún mi. Lónìí ni kò ní dọ̀la. Ojú Aláàfin Àọ́lẹ̀ ó ti yí padà. Ó wọ yẹ̀wù lọ, ó porúkọ tí Ṣàngó ń jẹ́. Nǹkan bẹ lórí òdodo. Within 30 minutes òjò sún níbẹ̀. Gàràgà.